tí a mẹ́nu bà nínú khutbah tí a kà náà ni ìpè ẹnìkọ̀ọ̀kan wa ṣàkíyèsí, ìpè èmi àti ẹ̀yin ṣàkíyèsí orí ayé tá a wà ń bẹ̀ yìí. Ayé tá a wà ń bẹ̀ yìí, àwọn nǹkan tó jẹ́ pé yóò kò bá ìyànjú àlìkìyámà ń láyẹ̀ tá a kà. Ó jẹ́ pé káta yé yanjú ẹ̀ tó tó dìgbà náà. Ó sì rọrùn báyìí ní ìsìn fẹ́ni àtẹ̀yìn. Ó sì rọrùn a wípé ẹ̀mí ń bẹ lára wa. Ẹni tó lọ bá ní kẹ́mi ọ̀ wà lára rẹ̀, ọmọ kò oríire o. Kíláàsì ká jáwọ́ kò ń bi tó jẹ́ aburú tá à ń ṣe tí Al-Qur'ani sí alọ́wọ́ rẹ̀, tí àdúgbò sàṣán tó sí alọ́wọ́ rẹ̀, káwá gbó ti dáadáa Al-Qur'ani gbé wá sí, tí àdúgbò sàlọ́sálàm ti gbé wá sí. Wọ́n mọ̀ yá mi wọ́n tààlà wọ́n ń pẹ̀ sókèsí ọjọ́ Al-Qiyāmah ìpé wa yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi yaqūlu yā laytanī ittakhadhtu ma'a ar-rasūli sabīlā yā waylatā laytanī lam attakhidh fulānan khalīlā laqad adallanī 'ani adh-dhikri ba'da idh jā'anī. Lọ́bá sọ wípé yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi. Ànábì wo òjíṣẹ́ ká fún wọn, kọ́ máa jẹ́ ìrántí fún wọn. Yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi. Bí àlìkìyámà ọkọjá tí ó ń kálukú ń gbé wá sí làákàrí rẹ̀ kọ́ jẹ́jẹ́ náà òdú fẹ́ nìkan kan wá ní. Yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi. Yóò lè débi pé ọmọ èèyàn kìkàbọnú yóò gẹ́kẹ̀ ẹ̀jẹ́ fókè ní kábàámà. Ọmọ èèyàn ma kábàámà. Yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi. Kà fún wọn kó lè bá àjẹ́sì sí fún wọn. Ẹni tí ń sa ìdá kó lè ti sí ẹ̀fà ìdálẹ̀. Ẹni tẹ́ ń sọ pé máa ṣe lọ́hun fẹ̀sẹ̀ẹ́lẹ̀ kó lè bá àtètè gbọ́ ní ìsìn ẹ̀kọ́ mọ̀ rò pé ìjìyà Ọlọ́run bí ìjìyà tí wọ́n máa fi ìyàn jẹ láyé ni. Yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi. Ìwọ òjíṣẹ́ tètè jíṣẹ́ fún ọ ní ìsìn pé kí àlìkìyámà yóò lè débi pé alábòsí ẹni tí ń ṣẹbọ náà pè zalimu, ẹni tó yẹ pẹ́pọ̀ ní í ṣe tí a kìlọ̀ fún sí ọ̀gbọ́ ó sì tún sàbòrí gbogbo lórí pé ń tẹ̀sí ọlọ́ọba ó ń mòrò ogun ọmọ Ọlọ́run. Tá bá ń sọ̀rọ̀ ẹlẹ́gbọ́ ọmọ ìyá mi kálẹ̀ rẹ̀ sí sáwọn olóòsàdìkan ayé tá tó pọ̀ pọ̀ tí máa ń gbọ́ ẹlẹ́bọ yé sí ni pé olóòsàdìkan olóòsàjẹ́ kan náà ẹlẹ́bọ ni wà fà tó ń pe àjẹ̀nú ẹlẹ́bọ ni wọ́n náà o. Yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi. Tọ́tọ́ yẹ pé wọ́n jọ kó yí pọ̀ ẹlẹ́bọ ni àbíwọ̀ àfà náà ìwọ lìmáàmù náà tó fi ṣe burú lẹ̀ tó jẹ́ pé láwàdí nìkan náà rí lórí rẹ̀ ìtẹ́lẹ́bọ ń sìn níwọ náà ń ṣe. Yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi. Rántí ìjọ náà tó jẹ́ pé alábòsí tí a ti wá sí ọ̀rọ̀ Ọlọ́run fún tí ó gbọ́ tí ó kìka àbámọ̀ gbọ́nù kí náà máa wí yaqūl kí a máa pariwo pé yā laytanī ittakhadhtu ma'a ar-rasūli sabīlā. Kí ló ń dẹ́wò yìí kì bá ti wá dáa fóun kọjẹ́ pé nígbà tí ń ṣe wá sí fóun látayé wípé máa ṣe lọ́hun fẹ́ bọ́ọ̀lẹ̀ kó o ti gbọ́n tí ń wí, kó o ti mú ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam, kó o ti mú ojú ọ̀nà téèyàn máa tẹ̀lé ẹ̀yẹ́ lóun máa fi ránṣẹ́ kí ló sì kọ bá wọn kìí sí pòun náà ọ̀fẹ́ máa wí ohun ọ̀fẹ́ sí tí ń wí. Àmáwọ̀ ọ̀rẹ́ tóun ní adẹ́sọ pé filé ńlẹ̀ òkè ń bá wí tẹ́lẹ̀ ní ilé òkọ́ ní ń bá wí kí ní ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yá mi àfẹ́ àti ń ṣe ẹbọ́ sọ́lọ́run òkú ń ṣẹbọ́ ẹ ti ń ṣẹbọ́ sọ́lọ́run òfẹ́ bẹ̀rẹ̀ òun àfẹ́ àti tí ń lo àlìjẹ̀nú tí ń pè ó pa àlìjẹ̀nú ẹlẹ́bọ ni ẹ ti lọ síbi sàárè ẹ tó ti kú pé ìwò òkú ọ̀run mọ́ sùn ẹlẹ́bọ ní ẹ̀sìn wọn náà mọ̀ ẹ ti ń pe òkú ẹlẹ́bọ ní ẹ̀sìn ọmọ wọ́n tó ń pèsè ewu kan pé ní ọ̀jẹ̀ kí ó dára fún ọ àtiwọ́ àtọ́lọ́sà bá kan náà ní tí ẹ bá fẹ́ sòtọ́rọ̀ fún ọ yawma ya'addu adh-dhālimu 'alā yadayhi
láti ìjọ náà tí ẹni tó jálábò sí sọ̀rọ̀ ọlọ́run àforíkùnkùn sọ̀rọ̀ ọlọ́run tí ó jẹ̀ ká àbámà kí ó máa wí láwọn wípé àyẹ́lẹ́ lẹ́tà ní tàkàtù máa rasuli sabila kí ló ń lọ sọnù yìí chance olóhun ti bàjẹ́ látàyé tẹ́kùn ní onílẹ̀kùn ọ̀tẹ́ lójú ọ̀nà àríbì sọ̀rọ̀ sálám ilé ìlẹ̀ bá sáǹfàní fún olóòní yìí kọ̀rọ̀ rùn rántẹ́ ti padà mọ́ ẹmọ ìyá mi ẹ bá ti kú ọ parí nu ọ parí ẹ bá ti kú ọ ti parí nu orí tí ó kùkú ní ẹ ti kà fún wa iṣẹ́ eré tó ṣe ló kù pé bá ti kú o ìtọ́kọ́yé tí ó sàǹfàní ń bẹ̀ dáadáa ló kùkú o sàrà àti ẹ ṣe fún sàrà tọ́lọ títí wọ́n ṣe fún àbóhùn gẹ́ ṣe kí sàárà àtàfí ń tayé jẹ́ o ilé nǹkan o kí sàárà ajọ́ mẹ́jọ ẹmọ́bọ̀ ìmọ́mù ń bá sàdúrà irọ́ ní Ọlọ́run ní ìgbà o sàárà gbídí àlélé ohun sàárà tọ́lọ́ wọ́n gbà láti ìbá ṣe fọ́lọ̀ ní o ọ̀yọ́ mo yá dùn bọ́ ní mọ̀ aláyàdé tó tó ń kètè rí ẹni tí ẹni ọmọ ṣe bàjẹ́ mọ́ tó sàboríkún sọ́nà Ọlọ́run pé ẹ̀fìhún lẹ̀ ó sì àboríkún sọ́nà Ọlọ́run bá pé ẹ̀fìhún lẹ̀ ẹ jẹ́ kó wọ́n máa bá lọ bẹ́ẹ̀ kí ló wà ṣẹlẹ̀ sí ibi tí ó bàjẹ́ ọ̀dá yóò jẹ́ ká àbámọ̀ yàgbò wọ́n ní mọ́ aláyàdé yóò jẹ́ ká àbámọ̀ jẹ́ àlìkìyàmà Ọlọ́run ní sábẹ́ tí wá ẹ̀kọ́ olóyà rẹ̀ tàbí tàhátù máa rọ̀ sí olè ṣẹ́bi ilá ó ti sọ àfàrí tó wù níláyé ó ti sọ́nà yóò àmọ́ sọ wípé yáwé làtà irú aburú wo ló lọ bá òun yìí lẹ́ta ní ìlàmọ́ àtàkìrí fúlànà àdílá àfá alámọ́ní ní máa sọ fún apẹ́bọ̀ sí pípa tí ń ṣe lọ́dá èyí àfá mo bẹ̀yìn o ẹ̀tù ti yín lẹ̀ látàáyé o kálùkọ́ wí tí ẹ̀ láti ìsìn báyìí wí fáwọn èèyàn ní tó bá jọ́rọ̀ Ọlọ́run wí fún pé Ọlọ́run ti wí ní ọba àmọ́ ṣe bàjẹ́ wípé ẹgbẹ́ tó ń ṣe ọ̀dá o àmọ́ Ọlọ́run ti ní ká máa ṣe ní o ti bọ́ sí ẹlẹ̀ ẹ bá kọ́sẹ̀ lórí ìbàjẹ́ tó ń ṣe ọ̀sọ̀nù fúnra tí ẹ̀ àmọ́ ti sọ fún wa pé ìwọ gan òdó lórí ọ̀nà dáadáa ìwọ gan tó ń ṣe ṣe tọ́lọ́run yóò yé èèyàn àmọ́ bí wàhálà wà ní pé ọ̀pọ̀lọpọ̀ ilé sọ ẹ tí ń ṣe ìbàjẹ́ ọmọ dúró yẹ bá náà ní ló tọ́ àmọ́ wá àwọn èèyàn kúnra tí ó ṣẹlẹ̀ sí ìjọ kìámọ̀ nú o ẹni tó jẹ́ kí wọ́n fà sí ìbàjẹ́ tó náà gbẹ̀tàn tí ó ṣẹlẹ̀ sí ni ó yà máa sọ pé yáwé làtà lọ́mọ àtàkìlẹ̀ fòlànà fálẹ̀ ìlà kí ló ń ṣe yìí kó o sí mọ́bà lámàrínrìn kó o mọ́ jẹ́ ọ̀rẹ́ fún lámàrín àkọ́dé adọ́là ní àdìdíkìrì bá àdà ìrìjà àní in tó ṣe fún mi ní pé mọ̀tàkì máa ń kàrí kúránì fún àti ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa ọmọ sọ fún àwí pé wò ó èyí tí wọ́n ní bá wí bọ́lọ̀ ti wí kọ́hun láti máa fi sì ẹ̀lọ́nà ìwọ́n náà sí gbẹ̀tàn ọ̀rá àpá àtọ́jọ́ súnà ńlẹ̀ ó súnmọ́ ọlọ́mọ akẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ lọ́dún ẹ̀ wọ́n á bọ́ sọ́dọ̀ ẹni tọ́jọ́ ń bí díà àfẹ́ ẹlẹ́bọ ọfẹ́ sọyé ọfẹ́ báyé ẹjẹ́ ni ó tán fẹ́ pẹ̀lẹ̀ kìámọ̀ ẹjẹ́ tó bí àlè kìámọ̀ tí ó ṣẹlẹ̀ ní sọ yóò àkọ́dé adọ́là ní àlè díkìrì bá àdà ìrìjà àní wàkánà ṣáìtọ́nà lè ní ìsá ní kádùlá ṣètọ́nù nú kí ló wà ṣe ló wà dí àlè kìámọ̀ yá pé ọ̀rẹ́ mi dà tí mọ́gbọ̀n tí ń wí ṣètọ́nù tí ń kó sọ́dọ̀ ẹ̀mí lẹ́yìn lọ́kàn tí ọ̀jẹ́gbà àti ẹ̀wọ́ lè ṣe tí Ọlọ́run ní á ṣe ó ń dà ìṣọ́wà pọ́ntì èṣùgbò orí tí ó ṣe fúnra tí ẹ̀ bẹ̀rẹ̀ tí pé ó sì kí ni yọ́ rẹ̀ lómi lọ́wọ́ ẹmọ ìyá mi ó tó gẹ́ láti mọ̀ tẹ̀láwọ̀ ẹni burú àti ó bá ìrẹsìn jẹ́ ẹjá fi wọ́n lẹ̀ àfẹ́ ẹlẹ́bọ mọ́kànṣe rẹ̀ láàjọ́ sì wọ́n lọ́nà tí ẹ̀ mọ́jọ́ sí wọ́n lọ́nà pẹ̀lú àwọn ojú ọ̀nà búṣọ́ mọ̀ pèèyàn sí ọdún fọ́lọ̀ dáadáa pé kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ o lè sáájò o lè síkílé kan yóò mọ̀ ṣẹbọ sọ́lọ́run yóò sì mọ̀ pẹ̀lú ọkọ̀ ájò wọ́n náà sì ń gbẹ́tàn ọfẹ́ sọ́nù nú o táyé bá dáa nítọ́jú ó rí láì kìámà ó burú ó sàmì ìkọ̀kan wa o mo tó rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹmọ́jẹ àgbà ẹ̀tàn o àwọn àfáà burú ti pọ̀ lásìkò yìí tẹ́ pé wọ́n jẹ wọ́n mu wọ́n lò ní ń bá kiri ẹnìkan ìbá àsìnà pé ìbá àsìyàn lọ́nà àwọn ọkọ̀ tí wọ́n kọ́kọ́ o ẹ máa jẹ́ wọ́n sí àwọn lọ́nà ti wa tó jẹ́ pé ìtẹ́lẹ̀mí ọ̀sọ̀ pé ayé yìí kò sí tó burú mẹ́ àwọn àṣírà àfáà gbọ́ pé ayé yìí kò dá o àwọn tí wọ́n ní ọ̀dá lọ wádìí wọn dáadáa àfáà gidi ní mọ́ sábà jẹ́ àmọ́ àtọ́ pé kọ̀ọ̀kan àwọn àfáà kọ̀ọ̀kan
wọ́n sọ̀rọ̀ tẹ̀lé o ẹ má jẹ́ ká tẹ̀lé wọn ẹ̀dàkọ̀ ẹjọ́ ká bá jẹ́ pé ẹ bá ti ṣìnà pẹ̀lú wọn ọgbọ́n bó ti yọra rẹ kúrò lọ́dọ̀ wọn torí pé wọn ò ṣetán láti jẹ́ káwọn ọjọ́ mọ̀nà pọ̀ káwọn ò ṣìnà káwọn tún ṣẹlẹ̀ bí lọ́nà ẹ̀ wá o ọlọ́ọ̀já bọ́ sí ojú ọ̀nà ṣìnà o